eléyìí tún lágbára o wòlíì Násírù Olúwagbémidìde ti fi ohun ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí gbogbo àwọn wòlíì àwọn pastors àtàwọn akọrin ẹ̀mí tí wọ́n attend the 70th birthday Bishop Oyedepo. Wọ́n ní kí ló dé èyí ti jẹ́ èyí ti ṣe tó ṣe wípé ó rọrùn fún wọn láti attend irú celebration yẹn àmọ́ tí àrí kí wọ́n kóra jọ pọ̀ bí eléyìí láti gbàdúrà fún gbogbo ogun tó ń ja orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ láti gbàdúrà lórí ogun tó ń ja ìran Yorùbá lápapọ̀. Ọ̀rọ̀ yìí lágbára. Nínú fọ́nrán yìí wòlíì Násírù ẹ máa gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé ìdójútì ńláńlá ó ní ìkórajọpọ̀ àwọn wòlíì àwọn akọrin ẹ̀mí pátápátá níbi 70th birthday bàbá Oyedepo. Wọ́n ní ìdójútì ló jẹ́ fún iṣẹ́ ìránṣẹ́ nítorí ládùúrú gbogbo ogun tó ń ja orílẹ̀-èdè Nàìjíríà ládùúrú gbogbo ogun tó ń ja ìran Yorùbá láti bí ọdún mélòó báyìí sẹ́yìn àárí wọn kí wọ́n kórajọpọ̀ bí eléyìí láti wá ọ̀nà àbí láti gbàdúrà fún gbogbo nǹkan tó dojúrú lórílẹ̀‐èdè yìí. Wọ́n ní ó wá yẹ kí wọ́n tètè múra o nítorí bí wọ́n bá kọ̀ tí wọn ò bá lọ yíwà padà ní bó ṣe ń ṣe iṣẹ́ ìránṣẹ́ lórílẹ̀‐èdè yìí pàápàá nínú ìran Yorùbá kó mi mọ́ padà tẹ̀yìn wọ̀ mí lẹ́nu kó má ṣe wípé àwọn generations tó ń bọ̀ wọ́n máa find it difficult láti ṣiṣẹ́ ìránṣẹ́. Eléyìí lágbára ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí o. You are welcome to Crossblog TV. Remember to subscribe, like, share and follow us. Ẹ tún jẹ́ àjọ gbọ́ gbogbo àlàyé tí wòlíì Násírù ṣe nínú fọ́nrán ìkẹ́dẹ̀ má bá mi fèrò tiyín sí comment. ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ á dá ìjọ ipa ẹ jẹ́ ká bẹ̀ ẹ̀wọ̀n Ọlọ́run. This is not the way our forefather laid down the church. The body of Christ already go away from God. This is not the way. In the olden days, ẹ̀sìn alẹ́ ẹ̀sìn àárọ̀ la mà ní àwọn bàbá wa ṣe. Lẹ́yìn ẹ̀sìn alẹ́ àti ẹ̀sìn àárọ̀ yẹn ló máa kún ẹ̀sìn alẹ́ torí àwọn èèyàn ń lọ ibi iṣẹ́ wọn ẹ̀ sábà pẹ́. But nínú ìkórè pàápàá wọ́n ẹ̀ ṣe ìsọjí wọ ìkórè in the olden days. Ó lè jẹ́ Friday nìkan ọjọ́ Saturday wọ́n á ṣe ìkórè. Wọ́n á dẹ̀ ṣe gbólúwaga ó tán èdè òdìdè tí ìsọjí bá máa wá bóyá wọ́n kọ ìwé ránṣẹ́ bóyá wòlíì kan wá pé Olúwa ní ká sì sọjí ọjọ́ mẹ́ta o àbí ọjọ́ méje kò tí ẹ̀ sí rárá sì sọjí ọjọ́ méje ìgbà náà ọjọ́ mẹ́ta ní ìsọjí ìṣẹ̀ládẹ̀ṣẹ̀ ní ìsín everyday revival everyday program ogun àwa èèyàn ò dẹ̀ ṣẹ́. Gbogbo wa ní àtẹ̀mí àti gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run kárí ayé ni mò ń bá sọ̀rọ̀ tí bí a ṣe ń bá lọ yìí tó bá rí bẹ́ẹ̀ tá a bá tún ṣe àwọn ọmọ tó ń bọ̀ mà ní rí nǹkan bá all is well. Eléyìí mo fẹ́ pe àkíyèsí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó lọ dájọ́ 70-year birthday fún bàbá Oyedepo àti bàbá Oyedepo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé bàbá Oyedepo pé wọ́n pé 50 lórí ilẹ̀. Ọlọ́run yóò fi ọjọ́ kún ọjọ́ wọn. Jésù yóò dẹ̀ dì wọ́n mú dópin àti gbogbo àwa tí àwọn tó lọ dájọ́ fún a dúpẹ́ lọ́wọ́ wọn. Àkíyèsí tí mo kà fẹ́ pe ọkàn àwọn ọmọ Ọlọ́run sí ni pé ó jẹ́ ìbànújẹ́, ó jẹ́ ìtìjú, ó jẹ́ ẹ̀gàn nígbà tá a rí gbogbo ẹ̀yin pásọ̀ àgbáyé tí ẹ kóra jọ láti lọ ṣe 70-year birthday fún bàbá Oyedepo. Láti ìgbà tí ilẹ̀ Yorùbá ti rí tó ti dojúrú bí eléyìí tí Nàìjíríà dojúrú tí ẹ̀ẹ́dẹ̀ lè kóra jọ lọ́jọ́ kan to go there is not kì í ṣe nǹkan búburú o. Ṣùgbọ́n irú àpéjọ láti ẹ lọ fún bàbá Oyedepo yìí kí ló dé tí ẹ pera yín kẹ́ ẹ gádàrá yín jọ ní ìrẹsọ camp lọ́jọ́ kan àti gbogbo ẹ̀yin akọrin tẹ́ lọ ṣàfihàn àti gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run kí ló dé tí ẹ kóra yín jọ gbogbo wa ká pàdé ní ìrẹsọ camp lọ́jọ́ kan. Olúwa jọ̀ọ́ bá wa dá ibi dúró ní Nàìjíríà, bá wa dá ibi dúró nílẹ̀ Yorùbá, bá wa dá ìyà dúró fún àwọn ọmọ wa tó wà lábúròdù, dá òmìnira orílẹ̀-èdè padà káwọn ọmọ wa tó lọ máa ṣẹrú ní ìgbèkùn.
kí ló dé tí ẹ lè ṣerú àpéjọ ìṣọ̀kan bẹ́ẹ̀? Kẹ́ ẹ kóra jọ ní MFL camp, kẹ́ ẹ kóra jọ ní Deeper Life, kẹ́ ẹ kóra jọ ní Winners Chapel ibi tẹ́ ẹ lọ yìí, kẹ́ ẹ kóra jọ ní CAC camp. Kí ló dé tí irú àpéjọ láti ẹ fún ènìyàn kan ṣoṣo nítorí pé ó jèrè ayé kọ́lọ́run jọ jèrè ọ̀run? Kí ló dé tí ẹ̀yin ò lè ṣe, ẹ̀yin bàbá wa gbogbo generation yìí ẹ dójú tì wá? Mo sọ̀rọ̀ láti sọ, mi ò gé ìṣe pé ẹ lọ ṣe nǹkan yẹn o, but kí ló dé tí ẹ gbogbo yín bí ẹ bá ṣàjọ̀dún nìsín, tẹ́ bá ṣe congress nìsín, Oyèdépò ṣe tiẹ̀ lọ́tọ̀, bàbá Adébóyè ṣe tiẹ̀ lọ́tọ̀, Kúmúyè ṣe tiẹ̀ lọ́tọ̀, CAC ṣe tiẹ̀ lọ́tọ̀, Násírì ṣe tiẹ̀ lọ́tọ̀, gbogbo ó wá di ẹ̀yẹ nìkan ṣoṣo, gbogbo lọ dájọ́ síbẹ̀. Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ ro ti ọjọ́ ọ̀la ìran yìí, ẹ ro ti ọjọ́ ọ̀la àwọn ọmọ wa, ẹ ro ti ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀. Why we not gather together and bring peace, unity, joy, liberation to our incoming generation? Àwa ń fi ògo fún ènìyàn torí ó achieve ayé. Gbogbo àwọn olórin ẹ̀mí tí wọ́n lọ bẹ̀, mi ì lè sọ̀rọ̀ o, mo sọ̀rọ̀ láti sọ o. Ẹ ṣèṣe tó yẹ fún ìrònú padà. Gbogbo ẹ̀yin olórin ẹ̀mí, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ ṣèṣe. Irú àwọn olórin ẹ̀mí tó lọ gbá àjọ praise night fún bàbá yẹn, ó wà ó kí ló dé tí à kóra wọn jọ? Tá a kóra wọn jọ ní ọjọ́ kan, ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta pé ẹ jẹ́ ká ṣe praise, ká ṣe Jehoshaphat praise. Kógo dúró ní Nàìjíríà, kógo dúró nílẹ̀ Yorùbá, kógo dúró ní body of Christ. Bí ẹ bá ṣe nǹkan bí o pa àwọn olórí ẹ̀mí wọn ò ní wá. Ibi tá lọ bá àwọn ọ̀gbà tẹ́kọ̀ọ́ bọ̀, wọ́n lọ fẹ́, wọ́n lé àwọn fi ṣe free of gift fún bàbá torí wọ́n ti rí ẹni tó achieve. Bàbá ti rí ẹni tó dìde báyìí, wọ́n á sọra wọn ma kàwọn olórí ẹ̀mí, wọ́n á sọra wọn kàwọn ìránṣẹ́ Ọlọ́run. Wọ́n á mẹ́ àwọn fẹ́ dájọ́ fún. Kí ló dé tí ẹ̀ dájọ́ fún àwọn ọmọ tí ń bẹ̀ lọ́jọ́ ọ̀la? Kí ló dé? I am not against you for going there. I am saying my areas of concern. Body of Christ, let's unite. Body of Christ, let's unite. Body of Christ, let's unite. Ìgbìmọ̀ ẹgbẹ́ onígbàgbọ́, ẹgbẹ́ àṣekan, ogun ti wọlé. Olúwa bá wa lé ogun jáde, olórí burúkú lè sọ ọ̀daràn. Olúwa bá wa lé ogun jáde. Ogun ti wọ body of Christ. Ogun ti wọ ẹgbẹ́ onígbàgbọ́. Let's unite. Let's bring unity back. Let's bring revival back. Let's bring Holy Spirit back. Bí irú ìpéjọpọ̀ tí gbogbo àwọn olórí wa lọ ṣe fún Oyèdépò, tá a bá ṣe ní redemption camp, tá a bá ṣe ní Deeper Life camp, tá a bá ṣe ní MFL, tá a ṣe ní CAC camp àtàwọn ọjọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, kò síbi tí èso fẹ́ gbà wọ Nàìjíríà. Ogun á ti ṣẹ́. Gbogbo yín ń lépa mẹ́mbà, ẹ̀ ń lépa branches, ẹ̀ ń fògbó fún ẹnìkan ṣoṣo. Gbogbo yín lọ́bẹ̀ẹ́ lọ́ sọ̀rọ̀. Ọ̀rọ̀ yín ò mọ́run, ayé ló mú. Ẹyẹ gbìn sínú ayé tí a wà yìí. Mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá wa Abíóyè ni ó ní some of people matters. Èmi ò gbọ́rú ẹ̀rí. Àwọn tó matter nínú àwọn tó wá, ó fi hàn pé gbogbo àwọn tó kù síbẹ̀, millions of people tó wà bẹ̀ wọn ò matter. Ó kà korúkọ àwọn kan tẹ̀rí, wọ́n tẹ̀rí ibi jókòó sí, á kà lọ lásán. This is a time, let's come together and unite. Ẹ má wo ìgbékalẹ̀ ọ̀rọ̀ mi, ẹ wo ọ̀rọ̀ tí mò ń sọ. Ìgbékalẹ̀ ọ̀rọ̀ mi lè ràn olùbóyá àti gbé wá sórí afẹ́fẹ́ ní ìríbi tí mo tún fẹ́ bá ń ṣe. Sọ aláboyún tí bíbí ti mú tí ò rọ hospital tó fẹ́ bímọ sí, tó bí sínú ọjà, tó bí sójú ọ̀nà, orúkọ tó bá òun ni kẹ́pẹ́. Ìsádà kẹ́pẹ́ ní Abíọ́nà, ọ̀kẹ́pẹ́ ní Abíọ́jà, ẹ̀kẹ́pẹ́ ní Abíọ́kọ. Oko náà nábí Babalọ́lá sí. Ìyàn wá àfẹ́ tó fẹ́ ṣe láyé. Whatever ní tó fẹ́ ṣe kò àfẹ́ tiẹ̀. Orúkọ tó bá wùn ní kẹ́pẹ́. All is well. Àwọn ohun tí mo fẹ́ sọ nìyẹn.
ìyàtọ̀ wà láàrin àṣeyọrí ayé àti àṣeyọrí ọ̀run. Ọlọ́rọ̀ àti Lásárù ṣe bẹ́ẹ̀ rí àwọn nǹkan tí mo sọ nìyẹn. Àti adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àtúnṣe lẹ́ẹ̀kan sí tí bàbá Adébóyè ṣe. Bàbá Kúmúyì mo ti sọ lọ́dún mẹ́rin sẹ́yìn, èyí tó kùn ẹ́ lọ ṣe tiyín. Bàbá Oyèdépò ẹ ṣàwọn àtúnṣe in the olden days. Bàbá Oyèdépò ní láìpẹ́ yìí ní conference yẹn, ó ní yé pursue computer, ó ní go for fasting and prayer. Ó lóun gba ìwọ́de ọdún kan, lóun fẹ́ kú. Ó ní ìyàwó òun gbàdúrà, ó lóun sọ pé kóun bá máa kú, ó ní ibi tí ògo ti dìde nìyẹn. Ní ìsín pásọ̀ mélòó ló ń ṣiṣẹ́ lábẹ́ bàbá Oyèdépò tó máa gbogbo wọn ní kò sí àdúrà orí òkè. What are you going to mountain for? Ẹ jẹ́ káwọn ọmọ lórí òkè mọ́, ẹ jẹ́ ká gba ìwẹ̀ mọ́. Ẹni kí ni wọ́n wá ní ìsín báyìí? Ibi tẹ́yìn ti gòkè, ẹ gòkè tán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ó gòkè tán, wọ́n mú àkàbà òkè, wọ́n da sọnù, wọ́n wá wàásù míì fún wa. Ní ìsín nínú CAC bí pásọ̀ bá fi ṣọ́ọ̀ṣì sílẹ̀ lọ́sẹ̀ kan tó lọ gbàdúrà, wọ́n á ní kí ló lọ sí, wọ́n ní ta ló fẹ́ fi ṣọ́ọ̀ṣì sílẹ̀ fún? Ayé wa ń bàjẹ́, ẹni ta ló fẹ́ fi ṣọ́ọ̀ṣì sílẹ̀ fún? Ẹ jẹ́ kẹ́nìkan kan lọ ṣọ́ọ̀ṣì kó lọ gbàdúrà mọ́. Ẹ wá overload ṣọ́ọ̀ṣì pẹ̀lú onírú program ká má lè ráyè tiwa. Mo bi àwọn bàbá wa léèrè láìpẹ́ pé kí ni ìdí tá a fi ń ṣe program ojoojúmọ́ tá a jẹ́ ṣọ́ọ̀ṣì ó sinmi. Wọ́n ní ọ̀jọ̀gbọ́n tó wà ńbẹ̀ tó jẹ́ àgbàlagbà fún mi, ó ní Násírì tó ń fẹ́ sọ fún ọ̀rọ̀ tán, ó ní nítorí pé káwọn ọmọ ìjọ má bàa lọ. Bá a bá torí ká di àwọn ọmọ ìjọ mọ́lẹ̀ látorí ẹ̀ tó ní irú prógráàmù so wọ́n mọ́lẹ̀, ogun ò tí ì dé ni, tógun bá dé wọ́n fò dànù. Èèyàn kan ló ń sọ fún afọ́jú pé ọjà tù, tó bá dèrè tó bá gbọ́ ariwo ṣe bá lọ, tí a bá lọ ní ìsinsìn bí wọ́n ṣe bí wọ́n gbàdúrà lórí mẹ́díà. Adìgbò ẹ má di tàn yín, nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. Ó lágbára o, ṣé kà sì má parọ́, ó tọ̀rọ̀ ń bẹ nínú gbogbo ọ̀rọ̀ tí wòlíì Násírù tí wọ́n sọ yìí. Nítorí tá a bá ń sáré wípé àfẹ́ kí ìjọ ó tú, àmọ́ tó ṣe pé àti ẹ̀ mọ wá bá ṣe mọ dàgbàsókè náà, ṣojú kan náà kọ́ lápadà wà. Kí ni opinion ti yín ẹ̀yin èèyàn? Ẹ máa sọ sí comment. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe ìpolówó ọjà pẹ̀lú wa lórí ìkànnì, ẹ máa kàn sí wa through WhatsApp number wa tó wà ní orí Facebook page wa. Ẹ tún já lọ gbọ́ ìpolówó ọjà yìí ní ráńpẹ́ ká tó máa dágbére fúnra wa. And ẹ má gbàgbé láti máa subscribe, like, share and follow us. Thanks for watching. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.